tó ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa ò nílé kó lọ́nà lẹ́yìn odi a máa kí yín o wípé ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ mà kásán ọ̀dẹ̀ ọdún bí etí tẹ́ fi ń gbọ́ wọ̀ mà nídìí bákan náà ojú tẹ́ sì fi ń rí wa náà kò ní í fọ́ bẹ́ẹ̀ ni o gbogbo ọmọ Yorùbá òwe Yorùbá tó sọ pé tá a bá ń sáré ká má tẹ̀ tá a bá tẹ́ tán eré ká má kú dẹ̀ ló kù o nítorí pé lọ́wọ́lọ́wọ́ báyìí ọba orí adé ti wá di gbá ìkólẹ̀ lọ́wọ́ gbogbo àwọn ọmọ Yorùbá àbí látàrí wípé Yorùbá tó sọ pé kí nàyànnàyàn ṣọ́ ni ọ̀nà kó má bàa nẹni ọba òun lọ̀rọ̀ yìí nítorí ní afẹ́ lè sọ wípé ìgbà tí ọba wa Ọ̀wọ́ adé níbi tí wọ́n ti nàyàn jù níbi tí wọ́n ti kojú olóyè Sunday Igboho níbi ọ̀rọ̀ tí wọ́n ní ọmọ Adéyẹmọ sọ lórí oríkì ṣé ẹ mọ̀ pé ọba Ọ̀wọ́ adé ti wá afẹ́ lè sọ pé ó ti fẹ́ di gbá ìkólẹ̀ ó ti fẹ́ di gbá ìnuwọ́ fún àwọn ọmọ Yorùbá ẹ wo ìkànnì lélẹ́yìí ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ nítorí lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti wá fi ẹ̀tẹ́ àtàbùkù kan ọba wa Aláàfin Ọ̀yọ́ látàrí ìgbà tí jẹ́ wípé oníkálukú ti ń jáde wọ́n ti ń yọ ọ̀rọ̀ sí baba lára kódà ṣó yẹ kó rí bẹ́ẹ̀ gan òun náà fọhùn bẹ́ẹ̀ ni òun gan fọhùn nítorí in tó tiẹ̀ tí wá fọhùn sí òun tún jẹ́ kí ó yé Aláàfin wípé ẹ wá ṣe ló wù mí kí àwọn aládìkún gbadé wọn padà lọ́wọ́ Ọ̀wọ́ adé àbá ṣé ẹ mọ̀ pé mo fẹ́ lè sọ wípé ẹ mọ́ kú ojú òpó dí bẹ́ẹ̀ ni ṣé nígbà ayé ọba Lámìdí Aláàfin ìpínlẹ̀ títí Ọ̀yọ́ ṣé ó rí báyìí ṣé mọ̀ pé Aláàfin èsì sẹ́gbẹ́ bàbá ẹnìkankan ṣùgbọ́n nísìnyí ọba Abímbọ́lá mi ò lè sọ pé orí adé kàbùkù lọ́wọ́ àwọn ọmọ Yorùbá látàrí wípé ká sọ pé látàrí wípé ó kojú olóyè Sunday Igboho ṣẹ́ni mọ̀ pé ọmọ Adéyẹmọ lérò lẹ́yìn púpọ̀ gan fa bẹ́ẹ̀ ni ìjọba gan gbẹ́gẹ̀ sí gan ìgẹ́ wọn ò pé ká má tí wàá sọ wípé ọba wa Aláàfin ẹ wá bọ́ ṣe yèyé Aláàfin níbi tí ó le dé wọ́n fẹ́ kí kábíyèsí wípé kábíyèsí a máa mọṣẹ́ tẹ̀ ń ṣe nílùú òyìnbó tẹ́lẹ̀ kẹ́ ẹ tó sọ pé orí adé pè yín ṣé orí adé tó pè yín ṣó ní kẹ́ ẹ wá dalẹ̀ Yorùbá rú ni ẹ wo ṣó yẹ kó rí bẹ́ẹ̀ mú ọ̀rọ̀ kó bàbá ọ̀rọ̀ yẹn kì í pọ̀ ó tún jẹ́ kó yé wa ó ní kábíyèsí Ọ̀wọ́ adé ṣé wọ́n ní pẹ̀lú gbogbo bí bàbá wa Aláàfin Ọ̀yọ́ ṣe tó pẹ̀lú gbogbo bó ṣe sọ̀rọ̀ sí ọmọ Adéyẹmọ tó ló ṣe báyìí tó síbẹ̀ ọmọ Adéyẹmọ ní pé Yorùbá sọ pé kápẹ́ṣù ọmọ Adéyẹmọ padà tọrọ àforíjì o bẹ́ẹ̀ ni ọmọ Adéyẹmọ padà tọrọ àforíjì tó ti jẹ́ kó yé wọn pé gbogbo ibi tóun bá ti ṣẹ̀ sí ẹ foríjì mí wọ́n ní ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ibi tó ní yẹ kó ti mọ̀ wípé àgbàǹgbà míì ó máa ń ṣe bí ọmọdé a sì máa ṣe bí àgbà ṣé wá rí àwọn eléyìí bára wọ́n nu kábíyèsí lọ́rọ̀ wọ́n ní àwọn ọmọlẹ́yìn ọmọ Adéyẹmọ a ò ṣetán láti bẹ Aláàfin látàrí wípé kò ṣẹ̀ṣẹ̀ ní nǹkan tí Sunday Igboho ṣe nítorí wípé oríkì bàbá rẹ̀ lókì tá a bá sì máa sọ ọ ní oríkì yìí náà lóòótọ́ ọkàn àwọn ò lọ síbẹ̀ ṣùgbọ́n sì ó ti mú ọkàn wọn lọ síbẹ̀ tó túmọ̀ sí pé ìtìjú ló yẹ kó jẹ́ f'Aláàfin ìpè pẹ̀lú gbogbo bá ṣe pé Aláàfin tó wọ́n sọ fọ Aláàfin Ọ̀ládé wọ́n fọ adé aládìkún lágbà f'Aláàfin tó túmọ̀ sí wípé adé aládé ní Aláàfin fi ń gara lóbi mi tọ́ka mo wọ́n ní tó túmọ̀ sí pé pẹ̀lú gbogbo ìhàlẹ̀ Aláàfin òun lọ bá gbogbo ilẹ̀ Yorùbá àṣé bọ́rọ̀ adé ni Aláàfin ń lò lóbi mi tọ́ka mo ẹ wo ọmọ Yorùbá rẹ́rẹ́run ṣẹ́rẹ́ni tó bá ti lè lọ bá ẹni tó lórúkọ tàbí táwọn èèyàn mọ̀ tó bá ti lè lọ bá ní gbọ́nmi sí omi òtó wọ́n á kì lórí kì ẹ̀ ẹ wo
ibẹ̀ gan ni wọ́n ti jẹ́ kí n mọ̀ wípé ibẹ̀ gan ni wọ́n ti jẹ́ kí n mọ̀ wípé tí ìlòjì oṣù mẹ́fà lọ nílùú ti dàrú báyìí. Ibẹ̀ ló ti jẹ́ kí n mọ̀ tó ti sọ fún mi pé oṣù mẹ́fà ò tiẹ̀ tí ìwọ ààfin ọba gangan ló ti dalẹ̀ rú báyìí. Wọ́n ní lẹ́nu oṣù mẹ́fà yìí wọ́n ní àwọn ò lè rí pàtó nǹkan tí Aláàfin ti gbé ṣe ẹgbọ́n ṣé lóòótọ́ ni Aláàfin prepare ni ṣe mọ̀ pé dúdú ni bí funfun ni àti mọ ohun tó fẹ́ yọ bọ́ta. Wọ́n wá pa ìtàn wọ́n ní tó bá tiẹ̀ fẹ́ farawé tó bá tiẹ̀ fẹ́ búyàn kó ṣe bí tọ́ ni o bó tiẹ̀ fẹ́ ṣe sí ọ ni kò ṣe bí tọ́ ni nítorí má gbàgbé wípé àrípa ribiribi tí Ọọ̀ni kó nílé Ifẹ̀. Wọ́n ní ibi tó tún lè dé àṣẹ 3 bedroom flat lọ́ní kábíyèsí Aláàfin ń gbé tẹ́lẹ̀ pé wọ́n tún bùn wọn ní òbí mi tọ́ka mo. Níbi tọ́rọ̀ yìí lè dé níbi tá a fa ọ̀rọ̀ yìí dé wọ́n jẹ́ kí n mọ̀ pé kí Ọọ̀ni tó dórí ipò pa ló ti tún ààfin ṣe. But to be sincere tó bá nominate tàbí tí wọ́n ń ka líìsì àwọn ààfin tó dára jù nílẹ̀ Yorùbá ẹ má jẹ́ tọ̀yìn ẹ gbé fún Ọọ̀ni òrìṣà. Ọba Adéyẹyè kọ̀ọ̀kan síbẹ̀ fa bọ́ ọba wà ààfin ọ mọ̀ pé ààfin ó dùn ṣe ló dúró rọgàndí tó wà òkè. Wọ́n ní ó yá kí Ọ̀wádé fi ti ẹ̀ hàn. Yes wọ́n ní kí Ọ̀wádé fi ti ẹ̀ hàn wípé ẹ lọ wo k'Aláàfin tó dé ti kọ́kọ́ tún ìlú ṣe débi wọ́n ní débi wípé ilé 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ni Aláàfin ti kọ́ sí ìlú Ifẹ̀ tó dẹ̀ jẹ́ pé ilé náà ṣe kí ni ó dúró regede ó jọjú ní gbèsè. Wọ́n ní kí Ọ̀wádé jáde pẹ̀lú ilé tó sọ pé òun ti kọ́ ìpè kó jáde pẹ̀lú ẹ̀. Ó dàbí pé àsìkò tí àwọn aládìkún máa gbadé wọn rèé nítorí ó dàbí pé ayé ìsìn ìtàn ti jẹ́ kó yé wa pé borrowed adé ni adé Aláàfin. Ẹ̀yẹ̀wò ìyá mi Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun lè jẹ wá lógún ṣùgbọ́n ìbéèrè mi ni pé ṣé eléyìí ló kàn àbí ẹni ẹ jẹ́ ká sá eré bá ṣe wà ní ìrẹ́pọ̀ tí a ó sọ pé ó yá ẹja jàjà òmìnira. Ẹ wo iṣan tá a fi ń bára wa jà tá a fi ń sọ̀rọ̀ síra wa tá a fi ń ríra wa fún ṣe jẹ́ ká dojú iṣan yẹn kọ àwọn Fúlàní ká bá tiwọn jẹ́ délẹ̀délẹ̀. Ẹ bá mi bó kó lọ fà ẹ like ẹ share ẹ subscribe ẹ bá ń tẹ̀ sójú ẹjọ́ yàwọn èèyàn lọ́tún ló sì pé Yorùbá nation nìkan ní nàbáyọ a ó máa bẹ ọ bí ẹni bẹ ṣe àtẹ́lẹsẹ̀ yìí ó máa nà wò gbogbo ẹni tó wá láwọn ní dé ńkọ́ òun máa láwọn ní dé bá ó dàbọ̀.